Orílẹ Èdè UK náà ti kéde àdínkù owó ìrànwọ́ sílẹ̀ òkèèrè. Báwo ni yóò ṣe kan Áfíríkà? Ìjọba UK ti kéde pé òun yóò máa mú àdínkù bá ìrànwọ́ tó máa ń ṣe sílẹ̀ òkèèrè, tó fi mọ́ ìrànwọ́ fún ètò ẹ̀kọ́ àwọn ọmọdé àti ìrànwọ́ fún ètò ìlera àwọn obìnrin, pàápàá jùlọ nílẹ̀ Áfíríkà. Ohun tí ìjọba UK máa sọ tẹ́lẹ̀ lóṣù kejì tó kọjá ni wípé àwọn yóò máa mú àdínkù bá ìrànwọ́ sílẹ̀ òkèèrè pẹ̀lú ìdá 40%. Wọ́n ní àwọn yóò máa lo owó táwọn bá gé kù fún ètò ààbò aráàlú ní UK. Èyí máa wáyé lẹ́yìn tí ààrẹ Donald Trump ó ti kọ́kọ́ mú àdínkù ńlá bá ọ̀pọ̀ ìrànwọ́ sílẹ̀ òkèèrè tí orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń ṣe, tó fi mọ́ owó ìrànwọ́ tí Amẹ́ríkà náà ń ṣe nípasẹ̀ àjọ USAID. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ múròyìn wá wípé ipa tí ìdádúró owó ìrànwọ́ sílẹ̀ òkèèrè yóò máa ní lórí ètò àti gbógun ti àrùn HIV/AIDS, ikọ́ fèrè àti ìlera àwọn ọmọdé. Ìròyìn kan láti UK ó máa sọ wípé ilẹ̀ Áfíríkà ó ní ìgbésẹ̀ UK ọ̀hún yóò máa ṣe ìpalára fún jùlọ o. Ìròyìn náà wá sọ wípé ẹ̀ka ètò ìlera àwọn obìnrin, rírí omi tó mọ́ gaara mu àti gbígbógun ti àjàkálẹ̀ àrùn yóò máa fara káásá gan o. Kódà ìròyìn náà máa tún sọ wípé iye àwọn èèyàn tí àjàkálẹ̀ àrùn yóò máa pa yóò máa lọ sókè sí ní Áfíríkà. Àjọ bọ́ǹdì tó ń rí sí ọ̀rọ̀ ìrànwọ́ sílẹ̀ òkèèrè ní UK ó máa sọ wípé àwọn obìnrin àtàwọn ọmọdé tó ń gbé láwọn àwùjọ táwọn tí kò rọ́wọ́ họrí tí wọ́n pọ̀ sí, òun ni yóò fara káásá àdínkù ètò ìrànwọ́ UK sílẹ̀ òkèèrè náà jùlọ o. Nǹkan tó ń kọ mí lóminú ni wípé àdínkù yóò bá owó ìrànwọ́ sí Áfíríkà lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àti ètò ìlera àwọn èèyàn tó ń gbé ní ibi tí wọ́n ti ń jà àtàwọn obìnrin. Ní ìgbésẹ̀ ìjọba UK yìí yóò ṣe ìpalára fún jùlọ. Ó yẹ kí UK kó fi kún ìrànwọ́ tí wọ́n ń ṣe sílẹ̀ òkèèrè ní lásìkò yìí tí Amẹ́ríkà ti dá ìrànwọ́ sílẹ̀ òkèèrè dúró. Ọ́fíìsì UK tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ó máa sọ wípé àdínkù yóò bá ìrànwọ́ tí UK tó máa ń ṣe sáwọn orílẹ̀-èdè kan, ṣùgbọ́n ọ́fíìsì náà kò tí ì dárúkọ àwọn orílẹ̀-èdè tí yóò faragbá owó tó yẹ kó wà nínú ètò ìṣúná UK fún ọdún 2027. Ó yẹ kó jẹ́ 15.4 trillion pounds, àmọ́ kò ní ju 6.1 billion pounds lọ báyìí pẹ̀lú àdínkù tí yóò bá o. Ọ̀pọ̀ olóṣèlú láti inú ẹgbẹ́ alátakò tó fi mọ́ Kẹ́mi Badenoch ó ní wọ́n faramọ́ ìgbésẹ̀ ìjọba UK náà nígbàtí wọ́n kọ́kọ́ kéde rẹ̀ lóṣù kejì tó lọ o. Àwọn adarí míì bí ẹ̀ka ẹgbẹ́ òṣèlú Liberal Democrat ẹ̀dáfẹ́ òun náà ṣàtìlẹ́yìn fún ìgbésẹ̀ ọ̀hún. Ó ní òun máa faramọ́ kí wọ́n ná owó náà sórí ètò ààbò UK. Olóòtú ìjọba UK Keir Starmer ó mà sọ wípé ìjọba fẹ́ lo owó tí wọ́n bá fi pamọ́ nínú owó ìrànwọ́ náà láti jẹ́ kí owó tìjọba tí wọ́n ná lórí ètò ààbò kó má gbèrú sí i pẹ̀lú ìdá 2.5% títí di ọdún 2027. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kẹ́ni ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àbúrò ò ní ṣe wá, àkúṣe tànà àdẹ̀kú múra ṣe ètò ní.